Hello, ẹ kọ́lẹ̀ sir. Ẹ kálẹ́ sir. Ẹ kalẹ́ sà, ṣé single father ni yín sà? Sá? Ṣé single father ni yín sà? Bẹ́ẹ̀ ni sir. Kí lẹ fẹ́ lórí ètò yìí sà bàbá? Èmi náà ní little àwọn experience like brief pé ìyàwó tí mo fẹ́ mo travel kó tó di pé mo dé ó pààkì ẹrù. Èrò lẹ́yìn àti òde ìjà mo dẹ̀ ti pé lálẹ́ ọjọ́ yẹn pé níbo ló wà ń yá. Bọ̀ náà tí mò ń gbọ́ kò ń ṣe ilé lò wá nílé lò wá wá ní pé òkè kí lẹ fẹ́ jẹ́ oṣù mo sì lówó sí. Ìgbà tó lọ́jọ́ kejì ló bá pa fóònù lọ. Mo wá pé gbogbo environment ilé wọn ní ó ti tilẹ̀kùn ó ti gate pé kò sí anybody nínú ilé. At the end of the day, after 3 days tí mo wá pè again ẹ Ọlọ́run ti fáìn ìwé ara ẹ kí ló ṣẹlẹ̀ níbo ló wà ẹni àti ẹ ò jà níbo ló wà Ọlọ́run wà lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ kí ló ṣe lọ́yọ̀ọ́ létà sọ pé òun ò sí lọ́yọ̀ọ́ Ifọ̀ ló ń wà mọ́ ní kókè máa wọlé mọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ sí láti wá báyìí. Meanwhile ó ti sọ fún mi pé òun fẹ́ travel lọ sí ìlú wọn tẹ́lẹ̀ so èmi ti hope pé bóyá ìlú wọn yẹn náà ló ti lọ mo bá gbéra mo gbé mọ́tò mi mo fèsì ìlú wọn ìgbà tí máa dé ìlú wọn mo sá trace family house ọ̀n bẹ́ẹ̀ mo gẹ̀tẹ̀ wọn ní ìyá ẹ wà lóko àná oko yẹn mọ́tò lè ṣe bẹ́ẹ̀ ọ̀kadà 10,000 lẹ́ẹ̀ máa gbé lọ síbẹ̀ nínú Ọ̀yọ́ state mo ṣàgbé ọ̀kadà lọ bá ya ẹ̀ lẹ́yìn oko mo ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé báyìí ni ó bá mú fóònù lọ try nọ́mbẹ̀ ò lọ at the end of the day mo padà dé ibi tí mo ń gbé ní nǹkan bíi something 12 lọ́jọ́ yẹn then at the end of the day mo bá pè ń bo ló wà mo tún ní fọ́ ló wà ókè mo ń bọ̀ wá bẹ́ẹ̀ mo gbà fọ́ lọ mo dé fọ́ mo pe nọ́mbẹ̀ switch off ló ń kọ̀ tẹ́ mo sá report ní station ọlọ́pàá pé olóhùn ọ̀lẹ́wà kí n sá kọ́ story sọ́ọ̀ṣà bó síbi tí mi ò wá dé ní fọ́. Hello. Mo ń gbọ́ yín sà. Okay mo láti kúrò ń bẹ́ again mo ní pé òkè kí ló fẹ́ what is your problem níbo ló wà ó ní fọ̀ náà ló wà kí ló fẹ́ máa ṣe ṣé bẹ́ẹ̀ ló fẹ́ máa gbé ni ó ní ẹ̀bẹ̀ ló fẹ́ máa gbé ó ló ní ìdòwò ilé rẹ̀ sílé mo ní pé òkè tó bá dé weekend máa send owó sí mo send 250,000 sí ó mówó mi jẹ at the end of the day kò rẹ́ǹtì ilé then ó ń lo àwọn oògùn kankan gbà yẹn because ó sick máa bèrè àwọn drug tó ń lò nǹkan ó sọ mo send almost 7,000 weekly fún drug tó máa lò mo dẹ̀ send owó feedings both her and the children tó wà lọ́dẹ̀ títí wàá gba owó yẹn lọ́mí tí wọ́n sọ pé ìgbà wọn ní kí n wá wo ilé tó lò gbà ó wá fún mi ní time in December last year mo dẹ̀ ní kò sí problem kí ni àwọn kan tó fẹ́ rà síbẹ̀ lọ béèrè sáà can be able to send money to you ó sọ bọ̀ ẹ̀mí mi ní kí n má send owó sí pé kọ́kọ́ wá wọlé yẹn ọjọ́ tó ní kí n wá mo prepare ara mi ó ní má gbé mọ́tò bí dàmí tí mọ́ the particular place mo wọ mọ́tò mo gbé quarter bag of rice mo dé ìlú bẹ̀rẹ̀ mo pa fóònù mo wá títí mi ò rí have to sleep in hotel títí next day bí a fóònù ẹ̀ máa lọ mi ní tàn yín ní tèmi àti ní tòótọ́ mo lọ station mo tó report again níbẹ̀ wọ́n ní kí n jẹ́ káwọn track ẹ̀ gbogbo àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ pé kí n má track ẹ̀ kí n filẹ̀ and again sir mo tún padà lọ sí ìlú ẹ̀ again ní second time ó ní kí n jẹ́ ká tún pàdé níbẹ̀. Kí lẹ fẹ́ lórí ètò sà? Sà mo fẹ́ advice ẹ máa fún mi. Yes sir. Nǹkan tí mo lè ṣe lórí ẹ̀. Ẹ ṣé. Marriage yẹn ti clock how many years? That's 8 years. Ó dẹ̀ bí ọmọ mélòó fún yín sà? Ẹyọ̀kan. Kí ni age yín sà? I'm 46 now. Kí ni age ìyàwó yín yẹn? 41 ló ń lọ bẹ́ẹ̀. Age 38 lè má rí ngbà yẹn. No mo ti kọ́kọ́ bímọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ tí mo bí wọn sí ní country for now. Okay ẹ ti níyàwó kan tẹ́lẹ̀ already. Bẹ́ẹ̀ni. Okay. Nísìnyí báyìí ẹ ti ìgbà wo níyàwó yín kúrò nílé bẹ́yẹn? Ìgbà wo níyàwó yín kúrò nílé tán kúrò tán sọ fún àwọn lọ́sẹ̀ fún? December 7 last year. Láti ìgbà yẹn ṣe ń rí wọn bá sọ̀rọ̀? Èmi mo ti pè lé nígbà tí mi àti ẹ̀ sọ ọmọ níbo ló wà. Ẹ jẹ́ n béèrè question kan lọ́wọ́ yín sà ẹ̀yin náà lè máa dá béèrè yín fún ara yín sà. Bàbá mi èmi àti yín àṣìjọ one street ni sà ṣé arábìnrin eléyìí ṣé ẹ rò kó ready fún marriage? Ṣé ẹ rò kó ready fún marriage sà? Eléyìí ò rẹ̀ dé alótúgbò mi sá lọ nílé ẹ̀rọ 700,000 tó gbé sá lọ. Ṣé ńgbà tẹ fẹ́ sí sílẹ̀ fẹ́ ń gbà yẹn?
mo kàn fẹ́ advice ẹ̀ máa fún mi èmi fẹ́ padà track ẹ̀ ní àwọn èèyàn ń bèrè pé ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ sá ṣé sísí lẹ fẹ́ ń gbà yẹn àbí single mother ni. single mother ni ó ti bímọ tẹ́lẹ̀. mélòó sá. ó ti bímọ méjì tẹ́lẹ̀. fọkùnrin kan tẹ́lẹ̀. ẹni tó bímọ fún tẹ́lẹ̀ náà sọ nítorí ní àdéhùn máa ń sọ̀rọ̀ ó ló gbà òun fún complete 2 years ó dẹ̀ sọ pé òun ò sí lọ́dọ̀ ọkùnrin kankan mọ́ pé òun dágbé ni. ṣé lẹ́yìn ìgbà tó kù lọ́dọ̀ yín lẹ́ ń bá yẹn sọ̀rọ̀. ìyá ẹni àti yẹn rẹ̀ ó ń ibẹ̀ gan níṣẹ́ ìdíjà lọ́jọ́ kan tí mo gba fóònù ẹ̀ mo travel yẹn bá pè sórí fóònù yẹn mo bá ní pé ta ló fẹ́ bá sọ̀rọ̀ olóòfẹ́ báyàwó sọ mo ní ìyàwó ẹ̀ yẹn lónìí mo ní àṣìyàwó ẹ̀ tí ìwọ ẹ̀jọ̀ gbé ti ó ní ara pọ̀ wọn àti ẹ̀jọ̀ gbé àwa ní àwọn tí wọ́n ní pé bàbá ẹni bàbá mo ní wọ́n á ní kó parọ́ fóun pé ó sọ pé èmi àti òun jọ gbé náà mi àti òun jọ fẹ́ra mo ní èmi kẹ́ èmi àti ẹ̀ láìjọ sùn dájú kó tó pé mo travel mo ní ha so ìgbà tí mo padà wálé mo béèrè lọ́wọ́ ẹ̀ ló sà yí mi so ibẹ̀ yẹn ló ti ń plan time tó ti máa sá kúrò because ó mọ̀ pé iṣẹ́ ti já sí mi lọ́wọ́. ó tún gba ọkùnrin ti bí yẹn náà kó wọn sí lọ́dọ̀ ọkùnrin kankan for almost 2 years. ó ní kódà tí ò bá jẹ́ pọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mi rí face to face máa pè é nìyẹn máa fi sísí ká ẹ̀ máa gbọ́ lẹ́yìn yẹn again èèyàn kan náà tún wà tó yẹ pé mo rí text message ẹ̀ lórí WhatsApp yẹn ni pé òun fẹ́ fún ní business mo ní business kìíní kí ló ń ta aṣọ tó ń ta ẹ̀ mo fún ẹ lówó what kind of contract ló fẹ́ fún ẹ èèyàn wá létà wá sọ fún mi pé olóhùn fẹ́ lọ bì kan olùsẹ́ǹtì síta mo ní olùsẹ́ǹtì síta kí ló fẹ́ tí mi ò fún ẹ. alàgbà ẹ farabalẹ̀ ẹ jẹ́ ń jayín tán ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wo obìnrin yẹn káàkiri yẹn sà. èyí tí mo fẹ́ sọ ti yí àwọn tó jí ọlọ́gbọ́n ayé máa gbé yín débẹ̀ ń sìn sà iṣẹ́ wọ́n ti kóṣẹ́ sí yín lára sà. àìparọ́ fúnra wa lórí ètò yìí bẹ́ẹ̀ ṣe ń wá obìnrin yẹn káàkiri yẹn kò nọ́mà bẹ́ẹ̀ ṣe ń wá káàkiri yẹn kódà tó jẹ́ pé ẹ̀ tí ìmúlú tẹ fẹ́ dọ̀rùn lásìsìn tẹ́ ẹ̀ tí máṣe tẹ̀ kẹ́ ẹ̀ tẹ́ kì í sìn kò nọ́mà bẹ́ẹ̀ sà. kí ló ń jó yín lọ́wọ́ sẹ̀ má bínú tẹ̀ fi ń jólẹ̀ ẹ wà late 30 ṣé 38 kọ́lẹ̀ wà ń gbà yẹn ń gbà tẹ fóbìnrin yẹn. éèdì wo lè wà ń gbà tẹ fóbìnrin yẹn sà. I think that should be around the 38. kí lẹ wá lọ́dọ̀ single mother in the first place. ẹ gbọ́ mi sà kí ló dé tẹ́ ẹ wá sí ní 38 sà kí lẹ wá débẹ̀ sà. kí lẹ wá débẹ̀ ẹ wọ́n sá ó ti fi rẹ̀ hàn yín sìn náà ó ti fi rẹ̀ hàn yín sìn náà ọ̀rádìí àgbébọ̀ rẹ̀ rí mọ́ ẹgbọ́n nǹkan tọkọ ọkọ̀ àkọ́kọ́ ẹ̀ náà sọ fún yín. àní mo tún lọ sílùú ẹ̀ gangan tó ń sọ bẹ́ẹ̀ lórí mọ́mí ẹ̀ gan kó ṣe nǹkan tó dáa mọ́mí ẹ̀ náà bí ọkọ 6 ló ní ọmọ 6. alàgbà ẹ wá kún ẹsẹ̀ yín sà tí màá sọ fún yín nìyẹn ẹ wá kún ẹsẹ̀ yín sà kí ni yẹn ló bẹ báyìí ń wọlé síbi. my plan is to track and get her arrested and charge her to court because she duped me. ẹ ló sà ẹ ní ìdí ẹ sà kí mo sọ fún yín sà ó bímọ fún yín náà. mo ní kó gbọ́mọ mi fún mi kò kọ̀. kò lè fún yín lọ́mọ ẹ̀yin náà dé. ọlọ́pàá gan kò bí ẹ fẹ́ rí i pé nǹkan máa ní track I don't mind any amount that go to cost me. Yes sir. ṣe máa gbóòótọ́ ọ̀rọ̀ ibẹ̀ fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ lẹ ṣe pè sórí ètò yìí. Yes sir. ọlọ́run fàyè dà yín láàmú náà ọlọ́run yọ̀ràn kúrò lọ́rọ̀ yín tẹ bá ti kọ́lé tẹ ti káàsì ńkọ́ tó wà ní ilé yẹn tó náà yín lórógùn gógóńgó lórúgànjọ́ tàbí pọ́ìsì yín dànù ńkọ́. kí lẹ fẹ́ gbọmọ lọ́wọ́ ẹ̀ fún. ìyá ọ̀dà ẹ sọ pé mo máa dá ìyá ọ̀dà ẹ sọ pé mo máa dá ṣé ń wá ìmí ni. Yes sir, mo ń gbọ́ yẹn sir. 80% ìwà tí obìnrin bá ń wù lé ọkọ ẹ lọ wò dáadáa ọ̀dọ̀ yẹn ló ti gbé mú. ìyá ìgbọ̀n lọ́rọ̀ gidi lẹ́nu. ó ti bímọ fún yín náà ẹ move on pẹ̀lú gbèsè ayé tiyín ẹ filẹ̀ ó máa bó ńlé yóò kó ní tiẹ̀ tó bá jẹ̀bi yín sà ó máa kó ní tiẹ̀ ẹ move on pẹ̀lú gbèsè ayé tiyín sà. wọn ò ní da ìrújú àìráàyè sínú ìgbésí ayé yín ẹ move on pẹ̀lú ìgbésí ayé yín ẹ jọ̀ọ́ ibẹ̀ ṣì lọ jìnnà láyé ẹ dẹ̀ má jẹ́ mèbè single mother mọ́ èyí tó dáa wà nínú wọn o ó wà nínú wọn o ṣùgbọ́n ẹ má jẹ́ mèbè ẹ̀ mọ́ sà.
a lot of wọn gan ló come on my way ní nǹkan tí n bá rí ní à sọ pé ẹ tí n bá ìkan tí ẹ sọ fún mi bá lè fóònù ní Lexus chip ìkan ní bá lè fóònù 2 million nǹkan sórí pé mọ́tò mò ń tà. nínú àwọn single mothers yín àbí. àwọn ilé tí mò ń rí Ọlọ́run ọlá yín pẹ̀lú agbára Ọlọ́run ẹ ṣáà mú fún pẹ̀lú gbèsè ayé.